إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله سبحانه وتعالى فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع سيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن أسأل الله تبارك وتعالى يتقبل صلاتنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا وكل خيراتنا في الحياة وبعد الممات أما بعد أدعو قدر Ọlọ́run tí ó ṣe wá ní Muslim atọrọ àlékún kí a ti gẹ̀ fún aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọba àlékè ọlá rán ní sábàbí ìmọ̀nà kálùkù wa ìkẹ́ náà kó má mọ́ lórí Ànábì nìkan kó má lọ bá wọn ará ilé àtàwọn sàhábà àti gbogbo àwa mu'mini mu'mina tá ń tẹ̀lé ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam títí tí ó fi di ọjọ́ tẹ́mi tí ń bẹ lára wa yóò ní ṣàǹfàní mọ́ títí tí ó fi di ọjọ́ táwọn ọmọ tá bí àti dúkìá tá kójọ tí wọ́n ní orí kankan tí wọ́n lè ṣe wá illa man ata Allaha bi qalbin salim àfi ẹni tó bá padà sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lẹ́mí òdodo abẹ́lọ́run tó bá dijọ́ náà Ọlọ́run má jẹ́ àpòfo Ọlọ́run má jẹ́ àròfo ọ̀rọ̀ tá sọ ìwà tá hù ìṣesí tá ṣe táàfi padà wà bára wa léwu tí ó fò ọlọ́mọdé ọ̀rọ̀ kálùkù wa lọ́rùn albarka la ilaha illallah ibi tí a ń lọ lónìí gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé a ti wà nínú oṣù Sha'ban a ń palẹ̀mọ́ Ramadan ìyẹn ó jẹ́ kó ṣe pé láti sìn tí Ramadan ó fi dé útúbà wa yọ́ mọ́ dálé lórí ìpalẹ̀mọ́ oṣù Ramadan lórí pé nǹkan ńlá la fẹ́ dojúkọ iṣẹ́ ńlá la fẹ́ dojúkọ ọ̀kan pàtàkì nínú orígun ẹ̀sìn wa òun la fẹ́ ṣe ìdá fẹ́ ṣe ń bẹ̀ àwa gbọ́dọ̀ gbọ́yé dáadáa ká má bàa ṣìṣe abẹ́lọ́wọ̀n bá lékẹ́ ọlá kọ́lọ̀n jẹ́ á ṣe kọ́lọ̀n kó jẹ́ kí ṣíṣe ẹ̀ ó bọ́ sí àpò yọ́nú Ọlọ́run kọ́lọ̀n kó sì gbájọ sí fún akúmọ́ àfi ti ọdún ní ìṣàṣemọ̀ fún wa ibi tá ń lọ lónìí òun náà ni hilalu shahri Ramadan ìlétésù oṣù Ramadan báwo ló ṣe jẹ́nú ẹ̀sìn wa kí sì làgbọ́yé tàn láti ní lórí ẹ̀ ṣùgbọ́n kí n tó wọnú ẹ̀ mo kọ́kọ́ fẹ́ pé gbogbo àwa tá ń jẹ́ imam lákìísí pàtàkì jùlọ gbogbo àwa ìmáàmù àgbààgbà ìmáàmù ńláńlá nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba àlékẹ́ ọlá mọ̀ọ́mọ̀ ló ṣàánú wa ló ṣàwà lẹ́ṣà àánú Ọlọ́run ni wípé à ń dúró síbi tá a wà yìí sí ààyè tó tóbi jù nínú ìlú láti máa báwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run àánú ni oore ni yakhtaru Allahu man yasha ẹni tó bá wu Ọlọ́run lọ́ba àlékẹ́ ọlá máa ṣe irú orí tó ṣe fún àyí ẹni tó bá wù ní máa ṣe fún bàbá wo dáadáa àwọn ànábí Ọlọ́run nígbà ayé tí wọ́n náà àwọn èèyàn pọ̀ láyé kọ́lọ́run tó ṣe wọ́n ní òjíṣẹ́ àwọn èèyàn pọ̀
Ọlọ́run bá wá ṣàánú wa tó fi wá sí ààyè tó fàwọn ànábì Ọlọ́run sí, àánú larígbà, torí pé ànábì náà sọ wípé al-ulama'u warathatul anbiya, àwọn àfáà, àwọn ìmáàmù, àwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run. Bàbá wá kó gbogbo àfáà àjọ ta kó onímímọ̀ jọ, ipé ta la jogún àgbà nínú àwa ta jogún àwọn ànábì Ọlọ́run, àwa ìmáàmù àgbà, àwa ìmáàmù ìlú ńláńlá kọ̀ọ̀kan, àwa lọ jogún àwọn ànábì Ọlọ́run. Ẹ sì rí pápọ̀nlé tí wọ́n ń fún wa náà, àpọ́nlé tó fẹ́ súnmọ́ irú àpọ́nlé tí wọ́n máa ń fáwọn ànábì Ọlọ́run ni. Bá a bá débì kan ní ìsìn, àtẹni tó tó wá bí lọ́mọ, ẹni tó táwọn bàbá wá bí lọ́mọ, ẹni tí kìí ṣẹgbẹ́ àwọn ọ̀yá wa, kálùkù ọmọ kúnlẹ̀, wọ́n máa bà, wọ́n máa tẹ̀ fún wa. Kò sí tí wọ́n ń tẹ̀ fún lára wa jù kò tọ́lọ̀ ń gbé wa sí yìí lọ, tí wọ́n ń tẹ̀ fún ojú bẹ́ẹ̀ lọ. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ wa níjọ́ tá a ti dáyè tá a wà yìí, lọ́pọ̀ wa ò ti fowó róúnjẹ mọ́, gbogbo ń tà ń jẹ wọ́n ń fún a ní, kó tó tán wọ́n ti fún a ní míì, bẹ́ẹ̀ni kò gbé wá ẹlòmíì ó gbé wá, kódà tẹ́nìkan bá bínú pé mi ní fún yín mọ́, Ọlọ́run ó tún gbá àwọn ẹgbẹ̀rún mi tí ó tún mọ́ fún a. Irú àánú tọ́lọ̀ ń ṣe fún wa nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ wa níjọ́ tá a ti dáyè tá a wà yìí, wọ́n ń bùn alọ́kọ̀ ni, àfowó wa rọkọ̀ mọ́, ọkọ̀ ńláńlá tá ń lò, kò síbi tá a ti fẹ́ rówó rà tí wọn ò bá bùn a, wọ́n ń fún wa ní. Ọ̀pọ̀lọpọ̀ wa akáwọn ọmọ wa sílé ẹ̀kọ́, àwọn èèyàn kan ni wọ́n ń sanwó wọn pé ọmọ bàbá ìmáàmù ń wá léèwé yìí, ẹ sọ fún wa pé mo ti sanwó táàmù yìí, ẹ sọ fún wa pé màá sanwó táàmù tó ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń lọ Mọ́kà, là ń lọ Úmúrà tá à sanwó ẹ̀, àwọn ọmọ wa ń lọ Úmúrà àsanwó ẹ̀, àwọn ìyàwó wa ń lọ Mọ́kà àsanwó ẹ̀, àwọn òbí wa ń lọ Mọ́kà àsanwó ẹ̀, àwọn ẹ̀gbọ́n wa ń lọ Mọ́kà àsanwó ẹ̀, àwọn ẹbí wa ń lọ Mọ́kà àsanwó ẹ̀, àwọn ọ̀rẹ́ wa ń lọ Mọ́kà àsanwó ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń gbélé ọ̀fẹ́, jọ àti dépò tá wà yìí ni wọ́n ti ń fún à ń lé pé bàbá ìmáàmù ẹ gbọ́dọ̀ rẹ́ǹtì ilé, ẹ máa gbélé ilé ìlọ́fẹ̀ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n ń raṣọ fún wa ní, bọ́n bá raṣọ fún wa wọ́n ra bàtà fún wa, tán bá ra bàtà fún wa wọ́n ra fìlà fún wa, kódà wọn a máa ra láwàánú fún wa, wọ́n ra lùkíńbà fún wa, kí wá la tún fẹ́ kọ́lọ̀ ń ṣe. Tó ń ti bẹ́ẹ̀, ẹwà dúró àánú tọ́lọ̀ ń ṣe fáwa ìmáàmù ńláńlá yìí. Àwa ìmáàmù yìí náà tún níjọba tó recognize, ìmáàmù ìlú kọ̀ọ̀kan níjọba recognize. Kíjọba tó rántí àfáà míì nínú ìlú kan, wọ́n ti kọ́kọ́ rántí ìmáàmù. Kí wá la tún wá fẹ́ kọ́lọ̀ ń ṣe fún wa. Àwọn eléèbó wọ́n ní to whom much is given, much is expected. Ẹjọ́ ṣáwá rò pé gbogbo ohun tí a ń rí, a kàn ń rí bẹ́ẹ̀ náà ni, láàwá ní ṣe iṣẹ́ tọ́lọ̀ ń gbé fún wa ń bẹ̀. Gbogbo ẹ̀yin ìmáàmù ńláńlá, ẹ lọ mọ̀ pé ọba àlékè ọlá sọ wípé falanas'alanna alladhina ursila ilayhim walanas'alanna al-mursalin. Ọba àlékè ọlá sọ wípé gbogbo àwọn tọ́lọ́run rán wa sí, Ọlọ́run ó bi wọ́n léèrè. Àwa tí wọ́n ránṣẹ́, Ọlọ́run ó bi àwa náà léèrè. Ẹ̀yin jàmáà tọ́lọ́run rán asílẹ̀ jókòó yìí, nínú béèrè tó lágbára jù tọ́lọ́run ó bi lálùkì àmọ̀ ní pé ṣáwà jíṣẹ́. Gbogbo ẹ̀yin dẹ́ ń jẹ́ ìmáàmù ìlú ńláńlá káàkiri, bọ́lọ̀ ń bá bi èmi àti léèrè lálùkì àmọ̀ pé ṣáà jíṣẹ́, ṣáà sì jíṣẹ́ báyìí. Ládúrú oore tọ́lọ́run ṣe fún àyí, ládúrú àǹfààní tá ń rí, gbogbo tó ń ṣe wá ò débi ebi, in tí ń ṣe wá ò débi owó tá a fẹ́ ná, in tí ń ṣe wá ò débi ọkọ̀ tá a fẹ́ lò. Kódà ń gbà míì wọn a máa sọ pé ẹni kí bàbá ìmáàmù gbé ọkọ̀ wọn wá, wọ́n sì tún bá wa da epo nú ọkọ̀. Ẹjọ́ nítorí Ọlọ́run kí wá la tún wá fẹ́ Ọlọ́run ṣe fún wa. Àwa sòdodo ti fáwọn èèyàn, bọ́lọ́run bá wá bí àwọn jàmáà wa léèrè lálìkì àmọ́. Ẹjọ́ nítorí Ọlọ́run kí láwà máa sọ fọ́lọ́ táwọn jàmáà bá sọ pé ibi táwọn ṣìnà dé yìí, tán bá lẹ́yìn ìmáàmù yìí lẹ́ṣẹ̀ àwọn lọ́nà, ebi lẹ́ ló ń pa ẹni àbíyà ní jẹ yín tí ò jẹ́ lè jíṣẹ́ Ọlọ́run. Ẹ wá wò bọ́lọ́run ó ṣe bi ẹ̀yin léèrè,
náà lọ́lọ́run ó bi àwa náà léèrè pé ṣáà jíṣẹ́ gbẹ̀yìn ìmáàmù ńláńlá bọ́lọ̀ ń bá wá bi léèrè lálìkì àmọ́ ṣé ẹ sì jíṣẹ́ báyìí ṣé kìí ṣe pé ń bẹ̀rù èèyàn láti lè sòdodo ládùúgbò oore tọ́lọ́ ń ṣe fún yín tẹ́ ń jẹ́jẹ́ mú rọrùn ẹ wo nǹkan ọlọ́run sọ́nú al-Qur'an nínú Suratu Nisaya 59 ọlọ́run ní yá ayyuhal ladhina amanu ati'u Allah wa ati'u rasul wa ulil amri minkum àwọn tán jẹ́ àwọn àfáà àwọn ìmáàmù àwọn là ń pè ní waliyul amr awliyaul umur àwọn ìmáàmù ní jẹ́bẹ̀ àwọn wo ni àwọn tí wọ́n wà in charge kí náà wà in charge wọ́n wà in charge kí wọ́n jíṣẹ́ ọlọ́run kí wọ́n torílẹ̀ ṣe kí wọ́n má balẹ̀ jẹ́ ọba àlékè ọlá wá sọ pé ká máa tẹ̀láṣẹ wọn ẹ jọ̀ọ́ gbogbo àwa ìmáàmù ńláńlá nílùú káàkiri ṣé bẹ́ẹ̀ la sì ń pa àṣẹ tó ṣe é tẹ̀lé ṣáà ń sọ̀rọ̀ ọlọ́run báwọn èèyàn ká má gbàgbé o àwa ni waliyul amr nílùú wa l'Ógbómọ̀ṣọ́ ìlísìn èmi ni waliyul amr lórí gbogbo Islam Ògbómọ̀ṣọ́ èmi lọ́lọ́run òbí lèmi òfin ní dúró ń bí kí n sọ tọ́lọ́run ọ̀sọ̀ kódà kí wá sí yẹn bá mi wí ń sọ torí bẹ́ẹ̀ gbẹ̀yìn ìmáàmù ńláńlá àkíyèsí nù kalẹ̀ mọ́ bá ṣe jíṣẹ́ fọ́lọ́run tó bá dàrí kí á mọ́ ọlọ́run òun náà ló fà tí mo fẹ́ lọ bí tí mo fẹ́ lọ lónìí bó ni mo ń lọ lónìí ẹ rí pé Ramadan là ń palẹ̀ mọ́ ẹ̀yìn kọ́lọ̀n jẹ́ ọbẹ̀ mi ẹwà kó sì má ṣìtọ́dún ní láṣẹ mọ́ ọlọ́run má jẹ́ wọ́n palẹ̀ mọ́ kálùkù wa kí Ramadan tó dé má sì jẹ́ wọ́n palẹ̀ mọ́ wa lẹ́yìn Ramadan ọlọ́run jẹ́ aṣọ̀pọ̀ ẹ̀ láyé ẹ rí pé tí Ramadan bá dé àwọn nǹkan kan máa dá wàhálà alẹ̀ ìjà wò la bẹ̀rẹ̀ àwẹ̀ sáà ti róṣù sáà ti róṣù kí ni wọ́n wí lọ́hùn kí ni wọ́n wí ń bí èyí ń là máa rán táwẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ ọgbọ̀n láàgbà àgbọ̀gbọ̀n 29 ní ìjọba ìlàṣọdún ìjọba ìlàbẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀rí pínlẹ̀ Yorùbá yìí wàhálà rẹ̀ máa pọ̀ àfi bí ẹni pàwà nìkan là ń bẹ lórílẹ̀-èdè àgbáyé àwọn ọjọ́ wo la bẹ̀rẹ̀ àwẹ̀ yìí iye báyìí lágbà nǹkan kan láà nígbà ẹ̀ ní gbọ́ ilé Haúsá ẹ̀ ní gbọ́ lọ́dọ̀ wọn àwọn ìsọ wọn yìí discuss yẹ bẹ́ẹ̀ lọ Saudi Arabia ẹ̀ ní gbọ́ wọn yìí fa wàhálà kò di jọgbọ́n rí bẹ́ẹ̀ lọ Misra ní Egypt ẹ̀ ní gbọ́ kò di wàhálà rí kò di fìtínà kì í di jọgbọ́n bẹ́ẹ̀ bá kú ò kẹ́kẹ́ tún lọ West bẹ́ẹ̀ dé Amẹ́ríkà kò di jọgbọ́n bẹ́ẹ̀ dé UK kò di jọgbọ́n bẹ́ẹ̀ dé Canada kò di wàhálà bẹ́ẹ̀ dé ilẹ̀ Yíbò kò di wàhálà kí ló dé tí wàhálà ti wá pọ̀ nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ pé injó lábẹ̀rẹ̀ àwẹ̀ òun ló fà lónìí òun ni mo fi kọ́kọ́ kọnu ọ̀rọ̀ sọ́dọ̀ gbogbo ẹ̀yin ìmáàmù ńláńlá báwọn èèyàn bá ṣe àwẹ̀ gbà nílùú wa àwa ìmáàmù yẹn lọ́lọ́wọ́ òbí bí wọn bá mú àwẹ̀ bó ti yẹ kán mú àwa ìmáàmù lọ́lọ́wọ́ òbí torí iṣẹ́ kí lágbà gbogbo àlà ń gbádùn bí èrà tó bọ́nú ṣúgà mọ́tò wá ní èsì wọ́n bọ́ a ní kí ló wà sọ fọ́lọ́ ìmáàmù ìlú tó lè sọ pé yà ń jẹ̀ wọn ò sí ẹni ó jáde kárí ẹni ń dìyà jẹ́ ká mọ̀ torí ẹ̀ Yorùbá Ọlọ́run ṣe rí bá tún ṣe jọmọ Yorùbá yìí tún dáa torí ọ̀rọ̀ Yorùbá gan ó ṣe Yorùbá sọ pé àkúkú jóyè ọ̀sàn jẹnu mi ọ̀kálù lọ gbogbo ẹ̀yin ìmáàmù bẹ́ẹ̀ dẹ́nu yín ọ̀bá kárọ̀ ẹ̀ sí lu yín kẹ́ ẹ má joyè pé kọ́ wá jẹ́ pọ́díjọ́ wọn bá gbà ké fún yín kéhùn tá bá gbà fún yín lẹ́ẹ̀mọ́ ọ̀tọ̀ ẹ̀yin lọ́lọ́run òbí lẹ́yìn ìmáàmù olú lọ́lọ́run òbí ṣe rí ẹjẹ́ ń bẹ̀rẹ̀ báyìí nínú Al-Qur'an nínú Suratul Baqarah Ọlọ́run ní faman shahida minkumu ash-shahr falyasum ibi ọ̀rọ̀ oṣù ti wọlé nìyẹn nínú àwẹ̀ Ramadan
Ọlọ́run ní ẹnikẹ́ni tí oṣù Ramadan bá yọ bá láyé kó gba àwẹ̀. Bàbá wo àyà yìí, a rí wípé àwẹ̀ tá a fẹ́ gbà ó ní í ṣe pẹ̀lú yíyọ oṣù. Òfin ni a fẹ́ gbà àwẹ̀, a gbọ́dọ̀ mọ bóṣù ṣe rí, ṣó yọ tí ò yọ. Oṣù yíyọ ní sánmọ̀ ó ní nǹkan ṣe pẹ̀lú àwẹ̀ tá a fẹ́ gbà. Ẹgbẹ̀ tán sọ pé ẹ jẹ́ á gba àwẹ̀ wa bí òfin, nínú òfin tó ní agbára jù tó rọ̀ mọ́ àwẹ̀ tá a fẹ́ gbà, tá a gbọ́dọ̀ nímọ̀ ń pa ẹ̀ dáadáa, òun lóṣù wà. Òun lóṣù wà. So torí àyà tó bá lè jọlá wí, ẹ wá wò, kọ́ má bà wá dàrú nígbà tó ti dòfin. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá ṣàlàyé ẹ̀ fún wa lọ́nà tó pọ̀ tá a fi lè gbọ́ yé. Màá mọ́nà díẹ̀ wá fún wa ń bẹ̀. Nínú àdíìsì Abu Hurairah radiyallahu ta'ala anhu, ó lánàbì sọ pé súnmú li ru'yatihi wa aftiru li ru'yatihi fa in ghumma alaykum fa akmilu iddata Sha'ban 30 yawman. Ànábì ní ẹ gba àwẹ̀ bẹ́ẹ̀ bá róṣù, ẹ túnu bẹ́ẹ̀ bá róṣù. Fa in ghumma alaykum, ṣùgbọ́n tí nǹkan bá bò tí wọn ò wá rí oṣù yẹn, fa akmilu iddata Sha'ban, ẹ wá ka oṣù Sha'ban tá wà nú ẹ̀ yìí 30 yawman, ẹ kà á kó pé 30. Ẹjọ́ ṣe kò clear tó. Gbogbo ìlú tó lálàáfíà láyé ìtọ́gbára lérè. Ẹ rí pé ọ̀nà méjèèjì tá lè fi bẹ̀rẹ̀ àwẹ̀ làdábù ti àlàyé fún wa yìí. Kí lọ́nà àkọ́kọ́? Kárí oṣù. Ìyẹn ni pé oṣù Ṣàbán tá wà nú ẹ̀, ìjọ́ tá a bá kà á tó pé 29, á wà oṣù, tá a bá ti róṣù, á bẹ̀rẹ̀ àwẹ̀. Ọ̀nà àkọ́kọ́ nìyẹn. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì, ìjọ́ tí Ṣàbán bá pé 29, á wà oṣù, tá a bá ti rí oṣù, á wà ka Ṣàbán yẹn kó pé 30, á wà bẹ̀rẹ̀ àwẹ̀. Ẹ jọ̀ọ́, sọ́nà méjèèjì yìí ò clear tó ẹ̀yin ìmáàmù ńláńlá lẹ Yorùbá. Sọ́nà méjèèjì yìí ò clear tó, àfi ká ṣẹ̀ṣẹ̀ máa dúró de timetable. Ọ̀nà méjèèjì clear. Gbogbo olùkọ̀ọ̀kan táwọn jàmáà wọn ò bá ní àgbọ́yé ń tàn wí, tẹ́yìn ìmáàmù tẹ́ kúrú ẹnu láti sọ fún wọn, ẹ̀yin lọ́lọ́run ó bi. Ọlọ́run ò ní bí ẹni tí kìí ṣe ìmáàmù léèrè. Torí ẹ̀yin lẹ tó àwọn jàmáà yín sọ́nà. Ẹ wá jẹ́ ń wí kíní kan láàrin yẹn kó lè bá yé wa dáadáa. Nílẹ̀ Yorùbá tá a wà yìí, kò sí ipò kan tí ẹnìkan lè wà láyé tó ju ti ìmáàmù òlu lọ nílùú ẹ̀, kò sí. Ògbómọ̀ṣọ́ tá a wà yìí nísìnyí, bó bá wùyàn kó lọ kéwú sánmọ̀, kán wá níta làáfà ẹ̀ tó ṣe onímọ̀ fún kónímọ̀ láìka jùbúrì ní èmi ẹ̀ṣẹ́ ẹgbẹ́ rẹ̀ tó bá ti já àfà. Ṣọ́yẹ́ bá nísìn bẹ́ẹ̀ náà ní Ìbàdàn, nítorí ókè ọ̀bá àké mìtìtì tán kó tó ké mìtìtì, bàbá wa ìmáàmù àgbà àgbà ọ̀tọ̀mọ kékeré lọ̀gá bàbá rẹ̀. Bọ́ bá lọ Ọ̀yọ́ nísìn, irú kéwú tó wù kó ké, bàbá wa ìmáàmù àgbà lọ́yọ̀ọ́ Barrister Bilal ó ní bàbá rẹ̀. Ẹ wá wò, bẹ́yọ̀ bá ń bẹ lẹ́kọ̀ọ́, bàbá wa ìmáàmù àgbà lẹ́kọ̀ọ́ ní ọ̀gá gbogbo àfá àti ìmáàmù tí ń bẹ lẹ́kọ̀ọ́ itó orí ọmọ. Nílọrin, ọlọ́mọ wa foríjì bàbá ìmáàmù lọrin mọ̀ ń bọ̀ lórí ọ̀rọ̀ wọn. Kódà bàbá wa ìmáàmù àgbà nílọrin tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ jáde láyé, bàbá wa Muhammadu Bashir Saleh al-Imam, ọlọ́mbà wa kẹ́ wọn, ṣe mọ̀ pé wọn ò tí ì jẹ ìmáàmù mi bá ṣe wà lálùkẹ́ àwọn tó ní wọn ọ̀gá gbogbo àwọn àfá àti ń bẹ lọrin, tó ń ti pé wọ́n ti kú, òkú a tó máa jálà ayé lọ. Ẹ wá wò, ipò tọ́lọ̀ ń gbé yín sí tẹ́ ń jọ́gá yìí, èèyàn máa lẹ́nu ni. Ẹni tí kìí ṣe ìmáàmù tí wọ́n ń pàṣẹ fẹ́yìn tẹ́ ẹ jẹ́ ìmáàmù, kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn, kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ẹ wò, ọ̀nà méjèèjì nù, ẹjọ́ jẹ́ má dì sí mẹ́wàá.
kó lè yé wa dáadáa. Ànábì ṣàlàyé ọ̀rọ̀ yìí lóríṣiríṣi ọ̀nà lọ́nà tó fi clear. Hadith alákọ̀ọ́kọ́ yẹn Abu Hurairah ló gbà wá, eléyìí tí mo fẹ́ kéyìí ní ìsìn Abdullahi bin Umar ló gbà wá radiyallahu ta'ala anhuma. Ó lá Ànábì sọ pé ash-shahru 29 layla. Níbi nínú rìwáyà míì àdísì eléyìí ó bẹnu sọ Buhari, inú rìwáyà míì sọ yí pé ash-shahru yakunu 29 eléyìí pè ní layla ti bí yẹn pè ní yawman. Ìtumọ̀ ẹ̀ ni wípé àtòru àtọ̀sán oṣù kọ̀ọ̀kan 29, oṣù ojú ọ̀run mélòó ní o 29. Ìtumọ̀ ẹ̀ ni pé oṣù yẹn àìrí wa ò túmọ̀ sí pé Ọ̀yọ́ Ọlọ́run ló bòó, bọ́lọ́n bá ti bòóbò náà nù ẹ̀wà ò. Ẹ̀yìn Ànábì wa sọ pé la tasumu ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ o hatta tarawul hilala, àfi tẹ́ ẹ bá róṣù, wala tuftiru ẹ gbọ́dọ̀ ṣọdún o hatta tarawu, àfìgbà tẹ́ ẹ bá rí, fa in ghumma alaykum, ṣùgbọ́n tí nǹkan kan bá bò tẹ́ ẹ rí, fa akmilul iddata 30, ẹ ka Ṣàbánù kó pé 30. Ṣé kò clear tó ẹ̀yin bàbá wa yìí mọ́ àgbà? Ó clear. Ọ̀rọ̀ tó clear tó bá yọ́ láwọn sáábì nù ọ̀rọ̀ ayẹ́ṣẹ́ wá lọ ń tẹyàn rìn tó rá ń wóṣù bẹ́ẹ̀ kọ́. Ànábì ti clear ẹ̀. Ẹbí wọ́n léèrè bí i ti lúwo táwọn náà máa tẹyàn rìn bẹ́ẹ̀ kan tó róṣù. Ẹ wo nǹkan àdísì ilé nẹ́gbẹ̀mọ́ márùn-ún náà tó gbà wá radiyallahu ta'ala anhuma. Ó ní sami'tu Rasulullah sallallahu alaihi wasallam yaqul, ó lóun gbọ́ tánàbì sọ pé idha ra'aytumuhu, bẹ́ẹ̀ bá ti rí oṣù fasumu ẹ gbà àwẹ̀, wa idha ra'aytumuhu, bẹ́ẹ̀ bá tún rí fa aftiru ẹ túnu, fa in ghumma alaykum, bẹ́ẹ̀ bá wá rí faqdiru lahu, eléyìí ní máa dà wọ́n láàrùn, faqdiru lahu ẹ ṣòdiwọ̀n rẹ̀. Eléyìí làwọn máa ń sọ pé ká ṣòdiwọ̀n rẹ̀, wọ́n ní kìnnìkan rárá. Kéhù ni ìtumọ̀ kéhù ni ọ̀yọ́pọ̀lọpọ̀ tó fi dàrú. Ẹ wá wò ṣẹ́rẹ́lẹ̀ muttafaqun alayh, bá dí sí eléyìí nínú Sahih Bukhari, Sahih Muslim. Ẹ wá wò nǹkan nínú rìwáyà ti Muslim gangan, ẹ wo tí Muslim sọ tí fákìdì rúlà wó fi clear. Muslim sọ pé fa in ughmiya alaykum, bí wọ́n bá fi bòyín lójú tẹ́ẹ̀rí, faqdiru lahu 30, ẹ̀ṣòdí wọn rẹ̀ kọ́pọ̀ gbọ̀n. Ẹ wo nǹkan faqdiru lahu tó bẹ́ẹ̀ dàrú mọ́ ará abí lójú tí wọ́n fi ń wá astronomical calculation káàkiri. In tó dàrú mọ́ lójú ni pé faqdiru lahu, wọ́n wá mọ̀ pé nínú rìwáyà Muslim faqdiru lahu yẹn wọ́n ti túmọ̀ ẹ̀ síbẹ̀ pé káka Ṣàbáàn kó pé 30 náà ní kò yàtọ̀. Ẹ̀yin bàbá wa ìmáàmù àgbà nílẹ̀ Yorùbá, ẹ tú kéwúlẹ̀ fáwọn èèyàn. Ẹ jẹ́ káwọn èèyàn wá ní freedom, ẹ má dè wọ́n má bì kan tí ò nítumọ̀. Ẹ wò bàbá wa róṣù, mo fẹ́ sáré kọ́ wa ládùúgbà ìkí tó tẹ̀síwájú torí mo tún fẹ́ lọ bí tó tún nípa pọ̀ díẹ̀. Bàbá róṣù tó yọ, oṣù ojú ọ̀run, gbogbo ìgbà tá a bá ti rí ìtọ́ yọ, a wò lókè báyìí, ó wò wà ní Allahu Akbar. Riwaya kan sọ pé ká wí lẹ́mẹ̀ẹ́ta, ìkanlẹ̀ ẹ̀kan náà ti tó, wà sọ pé Allahu Akbar, Allahumma ahillahu alayna bil amni wal iman was salamati wal islam rabbi wa rabbuka Allah. Sígà míì tún wà, ṣùgbọ́n sígà ilé ìkéré yóò jẹ́ kẹ́yìn jàmáà mi tètè gbọ́yé. Allahu Akbar, Allahumma ahillahu alayna bil amni wal iman was salamati wal islam rabbi wa rabbuka Allah. Pé Ọlọ́run mọ̀ tó bí Ọlọ́run tó yọ ilé tẹ́ṣù yìí lé alórí, ó ṣeun. Ọlọ́run o, oṣù yìí tó yọ yìí, àlàáfíà ní kó jẹ́ ó mú á fún wa. Oṣù yìí tó yọ yìí, ìmánì ni ó jẹ́ ó mú á fún wa, kí ìmánì wá lékún.
àlàáfíà wa ọlọ́run jẹ́ ó pọ̀ wọ́n sì gbà sílámù lọ́wọ́ wa ọlọ́run wa o àti wọ ọlọ́run bá lékè ọlá tó dá ìlétésù yìí lábẹ́ gbàdúrà wa dáa máa wílò bóṣù bá yọ kalẹ̀mọ̀ pọ́rọ̀ oṣù ní ẹ̀sìn wa kìí ṣe nǹkan kékeré now lẹ́yìn yẹn àwọn àdíṣẹ́ lè tí mo kà fún wa èyí tí mo mú wá ń bẹ̀ méjì ni ọ̀nà méjèèjì tá a fi máa bẹ̀rẹ̀ àwẹ̀ káka ṣàbán kó pé 29 tá a bá róṣù ká bẹ̀rẹ̀ bá a bá róṣù ká ṣàbán kó pé 30 ká ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ jẹ́ wá lọ bò mí ta lẹni tó láṣẹ kó sọ fún wa pé àwẹ̀ ti bẹ̀rẹ̀ bí tá ń lọ nínú ẹ̀sìn wa ta ló láṣẹ kó sọ pé ìjọba yìí là á bẹ̀rẹ̀ àwẹ̀ tẹnu wá fi lè gbà á bẹ́ẹ̀ lòmíì bá sọ bẹ́ẹ̀ tá sọ pé gbẹ̀mí ọlọ́wọ́ ọlọ́run ọ̀ràn bẹ́ẹ̀ lòmíì bá wù dáadé sọ pé ìwọ kọ́ lọ́lọ́ ni a gbọ́ sí lẹ́nu kódà tẹ́ni tí ọlọ́run ní a gbọ́ sí lẹ́nu bá tún ṣe mistéèkì ọlọ́run ó tún gbà ń jọsìn fún wa nítorí ipá àkọ́tọ́lọ́ ẹwọ nǹkan Ibn Abbas ló gbà díṣe lè wá látọ̀rọ̀ dàbí Muhammad sallallahu alaihi wasallam Ibn Abbas sọ wípé anna Arabiyyan jaa ila an-nabi ṣẹ́rí tán bá sọ pé Arabiyyan ìtumọ̀ ẹ̀ ní pé ẹnìkan ó kàn rìn wọlé àmọ́rí is not known kò gbajúmọ̀ kódà àwọn àfáà wa tí wọ́n bá tún fún àgbà náà wọ́n ní lárúbáwó oko wọ́n ti máa gbẹ̀nù lárúbáwá oko ìtumọ̀ ẹ̀ ní pé báwa ṣe wà níbí yìí nísìn kẹ́nìkan wá sí Ògbómọ̀ṣọ́ láti abúlé kan tí wọ́n ń pè ní Ọbamó àbí kẹ́nìkan wá láti irú fẹja jiyán tó járó oko fẹja mo rò pé tí ó bá ní ìsìn kéèyàn wá láti ẹ ti mọ àwọn oko ohun tó jìnà bí pọ́ntè lábí nǹkan kéèyàn wá láti bẹ̀ wọ́n wá wọnú Ògbómọ̀ṣọ́ wá ṣe àpé Ògbómọ̀ṣọ́ làwọn bẹ̀ náà ṣùgbọ́n oko Ògbómọ̀ṣọ́ ní àìbẹ̀ẹ̀kọ́ now tí ẹ mọ̀ pé a lè mọ́ mọ́ ta wà lélẹ̀ mo rò pé ti yé mo fi ń júwe kẹ́ ẹ lè mọ̀ bí in tí mo sọ yìí kìí ṣe pé mo ń dá alápàárá o mo ń júwe kẹ́ ẹ lè mọ̀ bí irú ẹni tí ó wá sọ́dọ̀ ànábì yìí ti jẹ́ ẹni tá a lè sọ pé kò nípò ẹni tí ò lówó ẹni tí ò gbajúmọ̀ ẹni tá yóò mọ̀ ó kàn dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam faqal ó ní wà ànábì ní na'am ó ní inni ra'aytu al-hilala bó ti ń wò mí lọ́nà oko wa tí mo ti ń bọ̀ mo rí pé oṣù Ramadan ti yọ ẹwọ̀n kan faqal ànábì wá bí ní béèrè méjì àkọ́kọ́ atashhadu an la ilaha illallah ṣó gbà pé kò sí ẹlòmíì tá a lè sìn àfi Allah ó ní na'am mo gbà Ànábì tún bí lẹ́lẹ́kejì atashhadu anna Muhammadan rasulullah ṣó gbà pátá Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni qala na'am ó ní mo gbà qala Ànábì wá ní fa'adhdhin fi an-nas ya Bilal an yasumu ghadan ìwọ Bilal lọ kéde fáwọn èèyàn pé tó bá dọ̀lá kí wọ́n máa gbà àwẹ̀ ẹwẹ́ ni tó múrò wá fánàbì the only thing tí ànábì need láti establish ni pé ṣé Muslim lẹ́ni yẹn tó bá ti wà establish pé Muslim lẹ́ni tó sọ ká kéde kí wọ́n máa gbà àwẹ̀ ni condition kan wá wà mẹ́ ìgbà tẹ́nì yẹn róṣù ní abúlé Ọbamó ìmáàmù ń bẹ lọ́bamó ìmáàmù Ọbamó ò gbọdọ̀ kéde kó bí dáa ìgbà tí ara afẹ́já tó róṣù ń fẹjá jiyán ìmáàmù ń fẹjá o ìmáàmù ń fẹjá ò tó bẹ́ẹ̀ ó kéde òun kọ́ ló wà ń pò láti kéde gbogbo oṣù tí kálùkù rí ń bí wọ́n ti rí ìbò wọ́n gbé wá ọ̀dọ̀ Ànábì Muhammad ta ló ní wọ́n kéde Ànábì Muhammad ló ní wọ́n kéde ẹ̀sìn wa nù ìlú kọ̀ọ̀kan ni wá máa ní ẹni tí ń rólé Ànábì Muhammad ń bẹ̀ orílẹ̀-èdè kọ̀ọ̀kan ni máa ní wọ́n ní ìjọba ẹ̀sìn Saudi
gbogbo omi tó wù kí wọ́n ti róṣù ìjọba ẹ̀sìn ní òkèlè wọ́n ní ìjọba ẹ̀sìn ní Mísírà omi tó wù kan ti róṣù àwọn wọ́n kéde gbogbo ìlú tí ìjọba ẹ̀sìn bá ti ń wà àwọn ìjọba ẹ̀sìn ní wọ́n kéde Nàìjíríà wà yìí táwa wà yìí lónìí ìjọba ẹ̀sìn táwa ní Nàìjíríà tó jẹ́ olórí gbogbo wa Nàìjíríà òun lẹni tọ́lọ̀ bá fi ṣe sòtọ́ọ̀nù Sókótó òun ni President General Nigeria Supreme Council for Islamic Affairs tí ò bá ti jóhun ló kéde gbogbo ẹnikẹ́ni tó bá ké sẹ́mi ìwọ́kọ́lọ́lọ́run ẹ wá wo nǹkan sáàrí èèyàn wá lè sọ pé àwa náà lè rí lọ́dọ̀ wa yes a lè rí àwa gan rí l'Ógbómọ̀ṣọ́ ní 2023 Ramadan tá a gbà ní 2023 a rí oṣù Ramadan l'Ógbómọ̀ṣọ́ kìí ṣe páàrí èmi gangan rí ńgbà wọ́n rí wọ́n wá pè mí ní ọ́fíìsì bàbá ẹ máa bọ̀ lèmi náà bá jáde mo wá rí inú mi dùn pé Ọlọ́run mọ̀ kí àwa náà l'Ógbómọ̀ṣọ́ lónìí Ṣàbán 29 yìí àsìwòsù l'Ógbómọ̀ṣọ́ ṣé wọ́n bí mi dá kéde tó ń ti páàrí orúkọ yàtọ̀ láàáyìn ojú la fi rí báyìí a gbọ́dọ̀ kéde kí lèmi náà ṣe mo tarí ẹ̀ sọ́dọ̀ appropriate authority tó wà in charge torí pé ní Nàìjíríà wà a ní moon sighting committee àwọn tí wọ́n wà ń bẹ tó wà nínú committee yẹn lẹ̀ Yorùbá yìí wọ́n pọ̀ o àmókọ wọn o ẹ̀fẹ́ dání o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dàrú yìí náà wà nínú moon sighting committee tí President General Supreme Council gbé kalẹ̀ nílẹ̀ Yorùbá kí wá láì ní gbàfẹ́ ni Ọlọ́run gbé wájú fún nígbà táwọn arí l'Ógbómọ̀ṣọ́ mo tarí ẹ̀ sáwọn moon sighting committee to your state àwọn náà sì tarí ẹ̀ sọ́dọ̀ president wa Sultan Sokoto wọ́n tarí ẹ̀ bẹ̀ lẹ́ẹ̀fì rí pé lónìí nínú rẹ́kọ̀d tó wà ní Supreme Council nínú ibi tí wọ́n ti rí oṣù ní Nàìjíríà ní 2023 Ògbómọ̀ṣọ́ wà ń bẹ̀ àtàpá àbátarí ẹ̀ tá a fi pamọ́ ó kọwọ́ ní wọ̀wé a gbọ́dọ̀ kéde àti màpá bẹ̀rẹ̀ oṣù tó rá àti rí àwa tarí ẹ̀ sọ́dọ̀ àwọn tí ó kéde bá àti ìṣẹ́nu ẹni kankan ò gbọ́dọ̀ kéde ẹ wá wo nǹkan èèyàn lè sọ pé òun ní modern gadget tóun lè fi wò tóun fi rí yes kódà ó dáa káwà fún àwa mùsùlùmí gan ká ní Supreme Council náà ní tẹ́yìn bá wá ní as individual àbí Supreme Council ní tẹ́ ẹ bá wò níbi tẹ́ ẹ ti wò ẹ gbọ́dọ̀ kéde tẹ́ ẹ bá rí result yìí ẹ fún Supreme Council ẹ̀yin tó ṣe pé astronomers ní ẹ̀yin astrologers ẹ̀yin geologists ẹ̀yin tẹ́ onímọ̀ geography tó ṣe pé ìmọ̀ yẹn lè jẹ́ kẹ́ ẹ rí through your astronomical calculation bẹ́yìn tẹ́ mọ̀ geomancy gbogbo kìíní tẹ́ ẹlẹ́mọ̀ yẹn no problem ṣe bẹ́yìn ti mọ̀ ẹ ti calculate ẹ ti mọjọ́ tá a fẹ́ bẹ̀rẹ̀ wọ́n bí yín dáadáa kẹ́ kéde ó rọ̀ láàpẹ̀ yìí tẹ́ bá kéde ẹ dá padà sọ́dọ̀ ọ̀gá wa ní ẹnu ọ̀gá wa láti gbọ́ bàbá gbọ́ lẹ́nu yẹn á sọ pé báwọn bàbá yín ti máa parọ́ nù lẹ́yìn náà gòlè ó clear gbogbo orúmọ̀ tó wù kéèyàn mọ̀ ọ̀dọ̀ àwọn ọ̀gá wa lẹ́dà padà sí ṣe rí kádà padà sọ́dọ̀ àwọn ọ̀gá wa ní ó jẹ́ aṣọ kan ní ó jẹ́ aṣe kí ní ó jẹ́ aṣọ kan torí pé gbogbo ayé ó sọ pé àwọn Nàìjíríà ẹnu wọn kò lórí ìjọ tí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ ẹnu wọn kò lórí ìjọ tí wọ́n túnú ṣùgbọ́n tẹ́yìn bá dàrú tẹ́ sọ pé á kéde tí a ní ẹwọ nǹkan sí Ramadan kọ̀sẹ̀ méjì owó ti mú déètì ilẹ̀ gbogbo ẹni ẹ bá rí tó bá kérù kéde yẹn lọ́dún ní òórọ̀ ni kọ́dà béèyàn bá gbà lólóòótọ́ ẹni ó yàpá sí aláṣẹ ni ó yàpá sí aláṣẹ ó tàpá sí òfin àwọn tí Ọlọ́run fi ṣe aláṣẹ wa nígbà gbólódodo ni a sọ pé ń rọ ni ẹ wá wo táwọn míì máa ń sọ ẹlẹ́mí ọ sọ pé àwọn Haúsá nìyẹn kò sí nǹkan tó kan Haúsá pẹ̀lú Yorùbá ọ̀rọ̀ ẹ̀sìn wa kò rí bẹ́ẹ̀ wo
innamal mu'minuna ikhwa. Gbogbo àwa mùsùlùmí ọmọ ìyá ni wá, àti mùsùlùmí ilẹ̀ Haúsá o, àti tilẹ̀ Yíbò o, àti ibi tó wù kan wà, ìkan náà ni wá yàtọ̀ síra wa. Inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum indallahi atqakum. Kò sọ̀rọ̀ Haúsá lẹ́nìkan. Bọ́rọ̀ bá débi ọ̀rọ̀ ẹ̀sìn, bẹ́ẹ̀ bá ń ṣòṣèlú kọ̀kan wá. Ẹlọ́n sọ fún ẹ, àtẹ̀lé candidate Haúsá, problem ti yí nìyẹn, àwọ̀ òkè ń ṣolóṣèlú. Ẹ̀ẹ̀dẹ̀lẹ̀ politicize ẹ̀sìn wa mọ́ wa lọ́wọ́ ànígbà. Àwa Mùsùlùmí Yorùbá àti Mùsùlùmí Haúsá ọmọ ìyá ni wá, alájọṣe ni wá. Ẹnìkan kò sí lè dàwárú. Bẹ́ẹ̀ bá wọn dálórí a máa jà sí. Àwọn Haúsá yẹn, àwọn níjọba ń tọ́jú wọn ò tọ́jú àwa. Ṣẹ́yìn lẹ́bìdẹ̀sì rú. Ṣẹ́yìn lẹ́bìdẹ̀sì ti wárú. Bí wọn bá tọ́jú yí Haúsá láyé tó ń ṣe yí tó ní káwọn ìjọba ti yí bí ọmọ láàánú. Àbí ṣe bí wọ́n dìbò fáwọn èèyàn tí wọ́n lọ́wọ́ ẹ̀yìn náà dìbò fáwọn èèyàn tí àwọn èèyàn tí yàn lálàáfíà, àwọn èèyàn tí wọ́n gbádùn, kí wá ní problem tàwúsá pẹ̀lú yẹn. Mo rò pé tí ẹ báyìí ní ìsìn torí ẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́ẹ̀mọ́ ẹ wá wo nǹkan nínú tí wọ́n tó máa ń gbé wọlé. Ẹ̀sìn ti yàtọ̀ nílẹ̀ Yorùbá, ẹni kankan ò ní wí kankan mọ́. Ó kàn wí pé bá ti wí inú ìwọ́ àti tààrí bá ti wí inú tí wọ́n tó máa ń gbé wọlé òun ni ikhtilaful matali'. Ìlọ́bẹ̀ lónìí ń gbé wẹ́dà alẹ́ Haúsá yàtọ̀ sí ilẹ̀ Yorùbá, wẹ́dà kọ́ bábà ni. Ìlọ́bẹ̀ lónìí ẹni tó láṣẹ ènìyàn, gbogbo wọ́n tó máa ń sọ pé èyí Yorùbá làwa agbọ́dọ̀ ṣe tiwa bí Yorùbá kìíní kan, ìgbà Awólọ́wọ̀ ló pèsè tó dúdú. Jẹ́ má dì sí ti ẹ náà wà kó lè mọ́ bí tó belongis. Ànábì ní laisa minna man da'a ila asabiyya. Gbogbo ẹni tí máa ń sọ pé Yorùbá làwa àlébá Haúsá ṣe ànígbà tí Haúsá bá sọ Yorùbá làwa, Ànábì sọ pé òyìí sọmọlẹ́yìn òun. Èyí sọmọlẹ́yìn Ànábì ẹ̀wọ́ tó bá ń pèpè síbi tribalism tó wà tribalistic lórí ọ̀rọ̀ ẹ̀sìn, Ànábì sọ pé òkè sọmọlẹ́yìn òun. Wa laysa minna man qatala ala asabiyya. Ìwọ tó ń jà tó ń fa wàhálà lórí ọ̀rọ̀ ìran, ọmọ Yorùbá ní ní Haúsá ní ní tó ń protect ìran ẹ̀ tí ìṣe pẹ́sìn ló ń protect, Ànábì sọ pé èyí sọmọlẹ́yìn òun. Wa laysa minna man mata ala asabiyya. Ẹni òun bá wá jáde láyé lórí pé ìran rẹ̀ ní jà fún, àwọn ò ní tẹ̀lé Haúsá níbi ọ̀rọ̀ oṣù, à ní tẹ̀lé Haúsá níbi ọ̀rọ̀ oṣù, ibẹ̀ ló wá kú sí, ò ní wọlé ọlápẹ̀nábì lọ́rùn tó bá dàbí kí á mọ̀ ọ̀rọ̀. Ojú bẹ́ẹ̀ lọ àdísì ti ẹnu. Nígbà tọ́lọ́run wá fẹ́ mú gbogbo àwọn táwọn máa dá oṣù mú lọ́tọ̀, ìjọba láwọn ò recognize wọn. Ẹ̀yin jẹ́ òdìjọ́ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ní ìsìn. National Television Nigeria Television Authority INTA ọ̀dọ̀ Sultan ni wọ́n wà, wọn ò ní sí lọ́dọ̀ tí wọ́n lẹ̀ Yorùbá ṣọ́tán. Ẹ̀yin kan rún wọ́n nínú yàrá ayé bí ẹni kọ́kọ́ gbọ́. Ayé ò gbọ́ àbùkù ní ẹ̀tẹ́ ní ẹ̀sìn dé. Ẹni kọ́kọ́ gbọ́. Ìjọ àwa àti múdéèkì ilẹ̀ àwẹ́kọ̀sẹ̀ méjì ẹ múdéèkì ilẹ̀, ayé ò gbọ́. Èyí tí Sultan bá sọ lẹ́ntì ó gbé, tẹ́ntì bá rìpọ́tù ẹ̀sán, Channel Television ó gbé, TVC ó gbé, Arise TV ó gbé, gbogbo television station tó wà Nàìjíríà ó gbé, gbogbo television station tó wà lágbàáyé ó gbé, Al Jazeera máa rìpọ́tù ẹ̀, BBC máa rìpọ́tù ẹ̀. Gbogbo radio station máa rìpọ́tù ẹ̀, wọ́n ní rìpọ́tù ti yìí torí pé sọkúfọ̀ lẹ̀ ń sọ. Ìtẹ́ ń sọ yẹn kò bá ayé mu, kò bárùn mu. Ẹ wà ní ayé 21st century, ẹ wá ń lògbé sí ayé 17th century táyé ọ̀ràn tí mọ́. Ajókòó kalẹ̀, yẹ́yẹ́ ìwọ́sọjọ́ ti ẹ, jẹ́wò lábẹ́rẹ̀ àwẹ̀. Ẹ̀yin kan ẹlú ẹ lọ ṣe mítìnì, a ti ṣe pàdé tán jọba ẹ lábẹ́rẹ̀ àwẹ̀. Aláwo ní gbogbo ẹni tí bá ń tẹ̀lé irú ọ̀nà bẹ́ẹ̀. Kò bẹ́sìn wà mú. Ẹ wá wo nǹkan. Ẹ yẹ kí n mú ọ̀rọ̀ Ibn Taymiyyah kan wá. Àfáà Al-Allama Ibn Baz rahimahullah nínú ọ̀rọ̀ wọn. Wọ́n ní fa iyyaka an tuti'aka min amrika bil batil. Hey, ṣọ́ra rẹ̀
níbi à ń tẹ̀lé àṣẹ tó ní ìbàjẹ́ nú, àṣẹ tó rò pọ̀ mọ́ ń tọ́lọ́run ọ̀fẹ́, ṣọ́rẹ́ níbi à ń tẹ̀lé. walau kana akhaka, kódà kó ṣe pé ọmọ ìyá rẹ ló pàṣẹ yẹn ò gbọ́dọ̀ tẹ̀lé. walau kana abaka, kódà kó jẹ́ bàbá rẹ ló pàṣẹ yẹn ò gbọ́dọ̀ tẹ̀lé. ẹ wo nǹkan, àwọn àfáà sọ pé àṣẹ tí bàbá wa bá pa tó bá ti takò tọ́lọ́hun tó mú ìbàjẹ́ lọ́wọ́ a gbọ́dọ̀ tẹ̀lé, tí ìyá wa bá pa tó bá takò tọ́lọ́hun a gbọ́dọ̀ tẹ̀lé. Nínú ìyá wa àtàfáà wa ta ló a tóbi jù o, tí wọ́n fi rò pé tàfáà rẹ lọ gbọ́dọ̀ máa tẹ̀lé. Àrìn ní ọmọ kéwú ní ọmọ tẹ̀lé àfáà rẹ ní ìbàjẹ́, àfáà rẹ sọ tí ọ̀dà, àfáà rẹ ṣe tí ọ̀dà, ọwá ní àfáà mi ní mi gbọ́dọ̀ ṣẹ́, àti wà àtàfáà rẹ lẹ́jọ́ jìyà lálùkẹ́ àmọ́ lọ wà àtàfáà rẹ. ẹwà ò Sheikh Ibn Baz wá sọ pé wala tuti ahadan fil batil abadan, láyé ò gbọ́dọ̀ tẹ̀lé nìkankan tó bá tọ́rọ̀ bá ti débi ìbàjẹ́ ò gbọ́dọ̀ tẹ̀lé nìkankan. Sheikh Ibn Baz wá sọ pé òun òrórí sọ ọ̀rọ̀ yìí o, òun lẹ́rìí látorí ahán nàbì. Ànábì sọ pé innama ta'atu fil ma'ruf, in tá ń pè ní ká tẹ̀lé èèyàn òun ni kó jẹ́ bí dáadáa o, ibi dáadáa la máa tẹ̀lé èèyàn sí o, torí pé la ta'ata li makhluqin, kò sí títẹ̀lé kan fún ẹni táadá fi ma'siyatil khaliq, kó fi wá lọ máa ṣe Ọlọ́run tó dá wa, ó fẹ́ tẹ̀lé èèyàn ń ṣe lọ ṣọ́gọ̀ ni. Àfáàwó bínú, èyí gbọ́dọ̀ sọ̀rọ̀ àfáàwó bínú, àfáàwá bínú bí wọ́n bá bínú, bọ́ bá jẹ́ bí ọ̀rọ̀ tọ́lọ́ bọ́lọ́wọ̀n ọ̀bá ti bínú. Ẹ̀pẹ́ ìta ń wí ní sí àwọn mí ò tó bínú, kí ló wá kàn wá pẹ̀lú pẹ́ nìkan bínú, tọ́lọ́wọ̀n ọ̀bá ti bínú. Ó dẹ̀ lómi ìtún lè jáde ní ìsìn tí ó tún mọ́ ẹ mágbò Ògbómọ̀ṣọ́ tún dé láti ọ̀ funeral, who cares about it? Ọlọ́run lèmi àti ẹjọ́ lọ́rọ̀ kìí ṣe wọ, ọ̀bá àforísọlẹ̀ kó okú, bọ́lọ́wọ̀n ọ̀bá ti bínú ìtókù tán. Ó ń bínú arìnlẹ̀, mọ́ bínú. Ẹ wo nǹkan, ẹ jẹ́ ń kádìí sí eléyìí, kí n parí útúbà tó ní ìsibí, ó sì gùn pọ̀ jù báyìí lọ, wọn kí n parí ẹ̀ báyìí. Ẹ gbádìí sí eléyìí dáadáa. Abu Sa'id al-Khudri ló gbà àdísì wá lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Àdísì yẹn á bá ní Sahih Muslim, àdís 1853. Mo mọ̀ kóòtì àdísì ilé ìtàn dáadáa torí pé tó wo ló wà mẹ́ kún bá sọ pé ibo ni máa mú ti rí. Lọ wọnú Sahih Muslim, àsàhábé tó gbà wá ní Abu Sa'id al-Khudri, òun ló gbà wá látorí ahán Ànábì sallallahu alaihi wasallam. Àdísì yẹn wà ní àdís 1853 nínú Sahih Bukhari, nínú Sahih Muslim. Ànábì ní ìdàbúyà lè khalifatayn faqtulu al-akhir minhuma. Ànábì ní bẹ́ẹ̀ bá búra fáwọn àlífà méjì, pírẹsidẹ́ntì méjì, ó ìmájì papọ̀ lẹ́ẹ̀kan náà, ẹ kàn wo aago tẹ́ ẹ búra fún wọn ni. Tó bá ṣe yí pé aago kan lẹ búra fún àkọ́kọ́, ẹni kejì ẹ wá búra fún ní aago kan ó kọjá àṣẹ́jú kan, ṣé mọ̀ pé a minute difference ló wà láàrin ẹ̀. Èyí tẹ́ ẹ búra fún ní 101 yẹn ẹ pa. Ìtẹ́sìn wá sọnù o, ṣé òun kan farabalẹ̀ kó lè gbọ́yé, àti rí ẹ má mọ̀ wí ṣé òun mọ́ tí ó túbọ̀ bá ń lọ lọ́wọ́ kẹ́ ẹ lè nírun, ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ lè gbọ́yé. Wà wá wò pé ẹ̀sìn ṣe lè tó báyìí, o rò pọ́rọ̀ ẹ̀sìn ní ó lè bẹ́ẹ̀. Declare yourself as Nigeria's president tomorrow. Ebi ilé ilé àbí tó bá ti dàárọ̀ ọ̀la, ẹ̀yin kan kóra yín jọ, ìwọ ti rẹ̀ wájú ká ní we have I declare so person as president and commander-in-chief of the Federal Republic of Nigeria. Ó ní sun ayé. Try ẹ̀wò. Bí Tinubu ṣe gbọ́n tó ọmọ. Bó sì ṣe gọ̀ tó ọmọ. Tinubu gan ti pọ̀jù. Lọ́ọ̀bàdàn lọ́la sọ pé wọ́n ní gọ́ọ̀nà Ọ̀yọ́ state. Ṣé Mákindé ọmọ ọgbọ́n ọlọ́njẹ ẹnu. Kí ló dá wàhálà Tinubu lẹ̀? Kí ló dá wàhálà Abíọ́lá lẹ̀? Ní tó dá wàhálà ẹlẹ́ni. Ọ̀rọ̀ ẹ̀sìn wa náà sọ bẹ́ẹ̀.
ìmáàmù méjì ò gbọdọ̀ sí yìí tí wọ́n bá yàn lẹ́lẹ́kejì ẹ pa ní ẹ̀sìn wa ló sọ bẹ́ẹ̀. Mo rò pé tí ẹ bá nísìn bẹ́ẹ̀ ni president general méjì ò gbọdọ̀ sí. Ẹ tí ìgbọ́ president general Nigeria Supreme Council for Islamic Affairs Sultan Sokoto nìkan ni òun nìkan ló lè declare àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan. Tẹ́lòmíì bá tún declare àjọ kan ní péjọba yìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan yálà kí sultan tó sọ ni o àbí lẹ́yìn tí sultan sọ tán in tó ń sọ ni pé ó ń declare rẹ̀ gẹ́gẹ́ bí president àwa mùsùlùmí Nàìjíríà. Ẹ̀sìn wa sọ pé kápá ẹ̀sìn wa sọnù òfin ẹ̀sìn wa lákàáyí. Má wá wò pẹ́sìn wa ló lè lo Amẹ́ríkà sọ pé wọ́n ní president Amẹ́ríkà má tiẹ̀ lo Amẹ́ríkà ṣe press conference ní níwájú ìta yín kò ní ìdí láti lọ orí television social media náà dáa tán péjì kan tán sí rẹ̀ lójú. Declare yourself as the president of the United States of America. Ọmọ sòtórí ẹ̀ ní ìníkẹ́ ẹ lọ pa ilẹ̀ kankan o ẹ má sì pa ilẹ̀ kankan a kàn sọ òfin ẹ̀sìn wa fún wa ní. Aqulu qawli hadha astaghfirullaha li wa lakum.